ẹgbẹ́ alágbàwí mùsùlùmí múríkì rọ àwọn mùsùlùmí ìpínlẹ̀ ọ̀ṣun kí wọ́n má jẹ́ kí adeleke fi wọ́n ṣeré lẹ́ẹ̀kejì. ẹgbẹ́ múríkì rọ àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀ṣun pé kí wọ́n ṣe àyẹ̀wò tó yẹ sí ìṣèjọba gómìnà mọ́lá adeleke síwájú ètò ìdìbò gómìnà tó ń bọ̀. ẹgbẹ́ náà ṣe ìfisùnkàn pé ó fi àwọn mùsùlùmí sí ẹ̀yìn nígbà tó ń ṣe sáà àkọ́kọ́ rẹ̀. olùdarí gbogbogbò murik ọ̀jọ̀gbọ́n isiaq akíntola ló sọ èyí nínú àtẹ̀jáde kan tó fi síta. akíntola ní gómìnà adeleke kò ṣe àǹfààní tó yẹ fún àwọn mùsùlùmí nínú àwọn ìyànsípò pàtàkì ìjọba, bó tiẹ̀ jẹ́ wípé ó máa ń ṣàfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí. ó tọ́ka sí bí wọ́n ṣe pín àwọn ipò kọmíṣánná nínú ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ náà, níbi tí murik ti sọ tẹ́lẹ̀ pé àwọn kìrìsìtẹ́nì gba ipò púpọ̀ ju àwọn mùsùlùmí lọ. ẹgbẹ́ náà tún rántí àwọn àríyànjiyàn tó ṣẹlẹ̀ nípa bí gómìnà ṣe lọ sí eid. ó sọ àníyàn rẹ̀ lórí ìṣúná ìjọba pẹ̀lú owó oṣù àwọn òṣìṣẹ́, lílo owó ẹ̀ka ètò ààbò àti bí ìjọba ṣe ná owó ìpínlẹ̀. gẹ́gẹ́ bí akíntola ṣe sọ, àwọn mùsùlùmí ọ̀ṣun gbọ́dọ̀ lo àkókò ìdìbò tó ń bọ̀ yìí láti ronú jinlẹ̀ lórí àwọn tí wọ́n fẹ́ yàn, kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún olùdíje tí yóò fi ẹ̀sìn islam hàn ní gbangba, tí yóò sì ṣe ìdájọ́ òdodo fún gbogbo ará ìpínlẹ̀ láìka ẹ̀sìn kankan sí. síbẹ̀ múríkì ṣàlàyé pé àtẹ̀jáde náà kì í ṣe fún ìpolówó tàbí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olùdíje kankan, bí kò ṣe ìrántí fún àwọn mùsùlùmí nípa ohun tí ẹgbẹ́ náà pè ní àwọn ìrírí ìgbà àtijọ́ lábẹ́ ìṣàkóso adeleke. ní ìparí, ẹgbẹ́ náà rọ àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀ṣun pé kí wọ́n máa ṣọ́ra, kí wọ́n sì lo káàdì ìdìbò wọn láti ṣe ìpinnu tó dáa lórí ìmọ̀ àti ìrònú pẹ̀lú bí ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun bí ó ṣe ti ń súnmọ́lé lọ́dún 2026. sọtẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè yìí Rabiu ti gbẹ́mìí mì lákàtà àwọn agbésùmọ̀mí. ìjọba Katsina ti fi ìdí ikú ajagunfẹ̀yìntì Rabiu Abubakar múlẹ̀ lẹ́yìn tó kú lákàtà àwọn ajínigbé. nínú àtẹ̀jáde kọmíṣánná fún ẹ̀ka ètò ààbò abẹ́lé àti ọ̀rọ̀ ilé Nasiru Muazu fi síta lọ́jọ́ àbámẹ́ta, wọ́n ní olóògbé náà kú nítorí àìsàn àtọ̀gbẹ àti ẹ̀jẹ̀ ríru tó ní nígbà tó wà nígbèkùn. ìjọba ṣàlàyé pé àwọn ìsapá tó pọ̀ ní ìjọba ìpínlẹ̀ àti àwọn ẹ̀ka ètò ààbò gbé láti gbà á sílẹ̀ àmọ́ tó já sí pàbó. Muazu sọ pé ikú ajagunfẹ̀yìntì náà jẹ́ àdánù ńlá fún ẹbí rẹ̀, ìpínlẹ̀ Katsina àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. nínú ọ̀rọ̀ ẹni tí ń ṣe gómìnà ti ìpínlẹ̀ Katsina, Dikko Umar Rada ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí àkókò ìbànújẹ́. ó ní ó fi hàn wípé ó ṣe pàtàkì kí ìjọba túbọ̀ gbé ìgbésẹ̀ tó lágbára lòdì sí àìsí ètò ààbò. ó tún fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ẹbí olóògbé náà. ó fi dá àwọn ará ìpínlẹ̀ lójú pé ìjọba yóò máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ àti àwọn elétò ààbò láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé. ní ọ̀sẹ̀ tó kọjá, àwọn ajínigbé tó gbé Rada Abubakar àti aya rẹ̀ lọ béèrè pé kí wọ́n tú àwọn ọmọ ẹgbẹ́ wọn mẹ́ta tí wọ́n wà ní àkàtà ìjọba sílẹ̀, kí wọ́n sì dá àwọn ẹran ọ̀sìn wọn tí wọ́n gbà padà fún wọn gẹ́gẹ́ bí àdéhùn fún ìtúsílẹ̀ tọkọtaya náà. wọ́n gbé ajagunfẹ̀yìntì Rabiu Abubakar àti aya rẹ̀ lọ, ìyẹn ní 30 nínú oṣù karùn-ún, nígbà tí wọ́n ṣe ìrìn àjò ní ìpínlẹ̀ Katsina. mọ́tò bọ́ọ̀sì ńlá ni wọ́n fẹ́ jí gbé o, bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wà lọ pátápátá sí orílẹ̀-èdè Benin kí ọwọ́ pálábá wọn tó ṣígi, àti wípé iṣẹ́ ńlá táwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ṣe ni o lọ̀rọ̀ bá di bá míì mọ́ àwọn ìgárá ọlọ́ṣà lọ́wọ́. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti ṣe àṣeyọrí dídènà ìgbìmọ̀ láti gbé ọkọ̀ iléeṣẹ́ tí wọ́n jí gbé kọjá sí orílẹ̀-èdè Benin, èyí tí ó yọrí sí mímú àwọn afurasí tí wọ́n fura pé wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà. àwọn afurasí náà ní Ṣeun Lawal ẹni ọdún 56 àti Adémọ́lá Oríyọmí ẹni ọdún 37. gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ṣe sọ, DSP Olúṣèyí Babáṣèyí, wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní alẹ́ ọjọ́ 12 nínú oṣù kẹfà ọdún yìí, lẹ́yìn tí wọ́n gba ìròyìn tó dájú wípé wọ́n ti gbé ọkọ̀ náà sí agbègbè Babalókè ní Ìdí-ìrókò tí wọ́n sì ń pète láti gbé kọjá sí Benin lábẹ́ Ìtàn Èké. lẹ́yìn tí wọ́n gba ìròyìn náà, olórí ẹ̀ka ọlọ́pàá ti Ìdí-ìrókò CSP Adéjùmọ̀ Àríyọ̀ darí ẹgbẹ́ àmì ọ̀nà kan síbẹ̀. wọ́n ní àwọn ọlọ́pàá yìí rí àwọn afurasí náà mú nígbà tí wọ́n ń gbìyànjú láti gbé ọkọ̀ náà kọjá ààlà láti dènà kí ọkọ̀ ọ̀hún má bàa sálọ.
àwọn ọlọ́pàá yin ìbọn sí ọ̀kan lára àwọn táyà ọkọ̀ yìí eléyìí tó mú kó dúró. Wọ́n gba ọkọ̀ Toyota Coaster padà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn yìí tí wọ́n ti kéde wípé wọ́n wà ní ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀, tí àwọn afurasí méjèèjì sì ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá. Àwọn ìwádìí àkọ́kọ́ òun náà ló ṣàfihàn pé Lawal, ẹni tí ó jẹ́ awakọ̀ ọkọ̀ yìí, fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Oríyọmí, ẹni tí ń ṣe olùdúró rẹ̀, láti jí alẹ̀ ọkọ̀ náà kí wọ́n sì lọ tà ní Benin Republic. Ọlọ́pàá sọ pé àwọn afurasí ọ̀hún náà ni wọ́n jẹ́wọ́ wípé àwọn fẹ́ lo owó tí àwọn bá rí nínú títa ọkọ̀ ọ̀hún láti ṣètò ìgbésí ayé tuntun wọn ní ibòmíì. Àwọn aláṣẹ tún sọ wípé ìwádìí ṣì ń lọ láti mọ̀ bóyá àwọn afurasí náà ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn olè ọkọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Benin Republic. Kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn TP Bọ̀dé Ọ̀jájúni òun náà ló yin àwọn ọlọ́pàá tí wọ́n kópa nínú ìṣẹ̀lẹ̀ náà, pàápàá CSP Àríyọ̀ àti ẹgbẹ́ rẹ̀ fún ìmúrasílẹ̀ àti iṣẹ́ àmì ọ̀nà wọn, eléyìí tó yọrí sí gbígba ọkọ̀ náà padà. Ọ̀jájúni tún fi dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n mọ̀ tẹ̀síwájú nínú ìmú agbára ààbò ààlà pọ̀ sí i àti ìjákulẹ̀ àwọn iṣẹ́ ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn àti àwọn agbègbè tó yíká. Ó tún gba àwọn olùgbé agbègbè ọ̀hún níyànjú láti mọ̀ ṣọ́ra o, kí wọ́n sì mọ̀ fi ìròyìn àwọn ìgbòkègbodò tó gba ìfura lọ́wọ́ kí wọ́n fi mọ̀ tó àwọn elétò ààbò létí o. Wọ́n fi dá gbogbo èèyàn lójú pé ìgbésẹ̀ ń lọ lórí fífi òfin mú gbogbo àwọn tó bá ń da omi àlàáfíà àti ààbò àwùjọ rú, pàápàá àwọn tó ń ṣe ọ̀daràn kọjá ààlà. Ọwọ́ ti bá akẹ́kọ̀ọ́ fásitì Kogi méjì látàrí pé wọ́n ní ọwọ́ nínú ikú akẹ́kọ̀ọ́ onípele kẹta kan. Àwọn akẹ́kọ̀ọ́ méjì fásitì Prince Abubakar Audu Ayingba ní ìpínlẹ̀ Kogi ni wọ́n ti mú ní ìbámu pẹ̀lú ikú akẹ́kọ̀ọ́ kan ní ẹ̀ka biochemistry, David Ochilu Solomon, tó wà ní ìpele ìkẹ́kọ̀ọ́ kẹta. Ìgbákejì alákòóso ilé ẹ̀kọ́ náà, ọ̀jọ̀gbọ́n Salisu Usman, ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nígbà tó ń ṣe àbẹ̀wò ìtùnú sí ìdílé olóògbé náà ní Lọ́kọ́jà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ fásitì ọ̀hún, Uredo Omale, fi síta, wọ́n ní àwọn afurasí náà ni wọ́n mú láàrin wákàtí méjì lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Wọ́n sì fi wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ láti ṣe iṣẹ́ ìwádìí àti ìgbésẹ̀ òfin eléyìí tó yẹ. Ọ̀jọ̀gbọ́n Salisu sọ pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò inú ilé ẹ̀kọ́ ló kọ́kọ́ mú àwọn afurasí náà kí wọ́n tó fi wọ́n lé àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ́wọ́. Ó ṣàlàyé pé ìròyìn ikú akẹ́kọ̀ọ́ náà òun náà ló dé bá wọn níbi àpéjọ ọdún ẹgbẹ́ àwọn onímọ̀ sáyẹ́ǹsì òṣèlú Nàìjíríà ti fásitì ìlú Ìbàdàn. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó dùnní gan, eléyìí tó sì fi àwùjọ ilé ẹ̀kọ́ sínú ìbànújẹ́. Ó fi dá àwọn ọmọ ilé ẹ̀kọ́ lójú àti àwọn òbí wípé ilé ẹ̀kọ́ náà náà ni wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ka ètò ààbò láti ṣe ìwádìí tó péye kí wọ́n sì mọ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ìgbákejì alákòóso náà tún sọ wípé ilé ẹ̀kọ́ náà òun náà ni wọ́n lòdì sí ẹgbẹ́ òkùnkùn, ìwà ipá àti gbogbo ìwà ọ̀daràn míì. Ó ṣàlàyé pé wọ́n ti mú ìgbésẹ̀ ààbò pọ̀ sí i láti dáàbò bo ilé ẹ̀kọ́ náà. Ó tún sọ pé àwọn tún ń ṣe àwọn ìgbésẹ̀ tuntun nípa ààbò eléyìí tí ó mọ̀ wáyé láìpẹ́ láti dènà kí irú ìṣẹ̀lẹ̀ yìí má bàa ṣẹlẹ̀ mọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, bàbá olóògbé náà Solomon Indache dúpẹ́ lọ́wọ́ àwọn alákòóso fásitì náà fún ìbẹ̀wò ìtùnú wọn àti bí wọ́n ṣe tètè mú àwọn afurasí. Ó sì rọ àwọn aláṣẹ pé kí wọ́n rí i dájú pé àwọn tó jẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà fojú winá òfin, kí wọ́n ṣe ìdájọ́ tó yẹ fún wọn lórí ikú ọmọ òun.